Ọlọ́run tó ga, ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run tó ga, ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan yẹ o. Ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run tó ga, ẹni tó ga ju ayé lọ, ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run tó ga, ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan yẹ o. Ìwọ nìkan lógo yẹ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àìkú tó ń gbénú ìmọ́lẹ̀ agbẹ́ngà tó dúpẹ́ yìn Ọlọ́run. A yìn fún ọwọ́ ìràpadà, a dúpẹ́ fún ìdáǹdè, a dúpẹ́ fún àtìlẹ́yìn, a yìn fún ojú rere. Ó lágbára mi kọ́ rárá, agbára mi kọ́ o. Wípé mo wà láyé, mo tún wà láàyè. Ọlọ́run mi ló ń ṣe bẹ́bẹ́, bàbá mi kan ló kọ́ lórin. Gbára wa kọ́, iye wa kọ́, ìmọ̀ wa sì kọ́. A yìn ọ́, ẹ̀mí inú àwọn wòlíì, àpáta Ísírẹ́lì, ẹni tí gbogbo ayé àtọ̀run wárí fún. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ibikíbi tẹ́ ẹ ti máa gbọ́ mi. Wípé a kú àárọ̀, ẹ kú ọ̀sán, ẹ kú àṣálẹ́ ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ ẹ sì ti máa wò mí. Ẹ má bínú pé ó tọ́jọ́ mẹ́ta. Mo sọ pé a fẹ́ wọnú ẹ̀kọ́ mi. Ìdí nìyẹn tí kò sí ààyè lọ títí. Tá bá wò ó, a rí wípé ohùn mi gan-an ẹ̀yin náà ti understand. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa. Ní báyìí, ohun tí a jọjọ máa gbé yẹ̀wò, òun náà ló sọ wípé àdúrà tó ní agbára. Tá bá ń sọ nípa àdúrà, a rí pé àwọn àdúrà kan wà tó jẹ́ pé bí ẹnìkan ń jẹnu yà. Àdúrà kan wà tó jẹ́ pé wọ́n ń gbà á tó dàbí pé Ọlọ́run ò gbọ́. A rí pé àdúrà pín sí oríṣiríṣi ọ̀nà. Lára rẹ̀ náà sọ pé wíwá ojú Olúwa wà. Wọ́n ló lọ wá ojú Olúwa. Irú wọn lè wọnú gbó, irú wọn lè gorí òkè, irú wọn lè lọ anywhere. Ó sáà kú òun ilé rẹ̀, ó wojú Ọlọ́run lọ. Àwọn kan ní sójú Ọlọ́run ò sí nítòsí ni. Tí mo bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ, a máa understand. Lára rẹ̀ náà ni wípé èèyàn lè kúnlẹ̀ gbàdúrà, ó lè dọ̀bálẹ̀ gbà á, ó lè lọ anywhere sí ẹni ọ̀nà. Kódà ìbá dorí kodò kó má sí kí kó máa gbàdúrà. Ṣùgbọ́n kékeré kan ni mo rọ̀ mọ́. Òun náà ló sọ wípé a fún wa lórúkọ kan. Ó ní tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù kí gbogbo ẹkún kó máa wólẹ̀. Tá bá ń gbàdúrà, ohun tá a nílò ní májẹ̀mú tuntun, òun náà ní orúkọ Jésù. Bíbélì tiẹ̀ wípé ní májẹ̀mú lẹ́lẹ́ ó ní orúkọ Olúwa, ilé ìṣọ́ ààbò agbára ni pé olódodo wọ ọbẹ̀ ó sì yè. Táwa ni Olúwa. A rí i pé nínú àwàdì ni ó jẹ́ ká mọ̀ pé Jesus is Lord. Tá bá ń sọ nípa Ọlọ́run, àìní ìwádìílẹ̀ ni ò jẹ́ ká mọ ìyàtọ̀ láàrin Ọlọ́run àti Olúwa. Ẹbẹ̀ kọ́ mo lọ lónìí, ṣùgbọ́n tá a bá jẹ́ni tó ń wá nǹkan jinlẹ̀, a mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin Olúwa àti Ọlọ́run, ṣùgbọ́n wọ́n the same. Tá bá ń sọ nípa ẹ̀mí mímọ́, ẹ rí wípé ó tún yàtọ̀. Ní báyìí, nínú ìjọba Sátánì lọ́hùn, wọ́n ní Sátánì, wọ́n ní Antichrist. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn demon. Kì í ṣe bẹ́ẹ̀ mò ń lọ bọ́, mo kàn fẹ́ fi yé wa ká lè mọ̀ wípé tá bá wípé Jesus is Lord, ẹni tí ó lọ wá lọ́lọ́run no, a lè fi wé. Ó jẹ́ ìránṣẹ́ àtẹni tá a fún ní agbára, ó di ọmọ bíbí kan ṣoṣo. Ohun tó ń babaláwo sọ wípé ẹ̀san àkọ́bí Olódùmarè. Kí wá ní ìwọ?
tí babaláwo bá gbàgbọ́ pé ẹ̀san àkọ́bí Elédùmarè, tí àwọn ẹlẹ́sìn míì gbàgbọ́ pé ẹ̀san àkọ́bí Elédùmarè, a sì fi hàn wípé nínú Bíbélì wípé Jésù sọ wípé èmi ni mo ní ẹ̀san, ẹ fi ẹ̀san lẹ̀, ó lé mi ń bọ̀ kánkán láti wá gbẹ̀san. That means ọmọ Ọlọ́run tòótọ́ ò gbọ́dọ̀ gbẹ̀san. Tó o bá gbẹ̀san, tẹ̀san bá gbára rẹ̀, yóò jẹ́ kó o ní ọ̀wọ̀ àti ẹ̀rù wípé tí o bá sọ̀rọ̀, tètè lọ bẹ̀ẹ́ kó bẹ Ọlọ́run rẹ̀ kó Ọlọ́run rẹ̀ má bàa wá jà fún un. Yóò dára fún wa. So dídákẹ́ rẹ̀ ń gbà mí, ó tètè ń fa ọwọ́ ẹ̀san sọ̀kalẹ̀ láti gbẹ̀san rẹ̀. Dáfídì ó mọ àṣírí nǹkan wọ̀nyí nínú Psalm 94. Ó ní Olúwa Ọlọ́run ẹ̀san. That means ó ń pe Jésù nígbà yẹn pé Ọlọ́run ẹ̀san ò fi ara rẹ̀ hàn. Ó ní ìwọ onídàájọ́ ayé. That means kò sí ẹlòmíì. Jésù wípé, so rántí pé Jésù sọ wípé wo èmi ni ẹ̀ ń bọ̀ wá bá. Ẹni bá tijú mi láyé, èmi náà ò tijú ọ̀dọ̀. Ó sọ fún bàbá mi pé òun ò mọ̀ rí. Ó wá ní ìwọ onídàájọ́ ayé, san ẹ̀san fún àwọn agbéraga. Yóò ti pẹ́ tó Olúwa. So mi ò kí ṣe gbogbo bẹ̀yẹn ni mo lọ lónìí, bọ̀ mo kàn fẹ́ ṣàlàyé fún wa ká máa ń pa nǹkan pé ládùúrà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ohun tó fa omi tó fi rí bẹ́ẹ̀ á lọ nínú 40 days kan lọ́wọ́. So ìdí nìyẹn. Ọlọ́run ràn wá lọ́wọ́. So wọ́n sọ nípa àdúrà tí ó lágbára. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀kọ́ tá ti kọ́kọ́ dá, tí a sì mọ̀ wípé ó ń so èso rere nínú ayé àwọn ọmọ Ọlọ́run. Bá ṣe ń tẹ̀lé wa, gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ jẹ́ fáǹsì wa, ẹ má gbàgbé o wípé ó yẹ ká ẹ bá mi share kó lè yé àwọn èèyàn. Àwọn kan nílò rẹ̀ bí wò ó tiẹ̀ nílò rẹ̀. Sórí bí wò ó ṣe recognize dáadáa yẹn, àwọn kan nílò ẹ̀. Ẹ bá mi share kó dọ́dọ̀ wọn. Yóò dára fún orúkọ Jésù. Mo fẹ́ ká wo ìwé àwọn ọba. Ó lè ṣe kó ṣe pé ibẹ̀ náà ni, torí mi ò fẹ́ rìn jìnnà púpọ̀ because mo ní àwọn ibì kan tí mo fẹ́ lọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Tá bá lọ sínú ìwé àwọn ọba, mo fẹ́ ká wo àdúrà ẹnìkan bẹ́ẹ̀ ni. Ìwé àwọn ọba orí kejìdínlógún, àwọn ọba 1 King 18 verse 42 to 45. Verse 42 to 45. Mo fẹ́ kí kinní kan yé wa ń bẹ̀ yẹn. Àbí? Okay, sorry. 1 King 18 verse 42 to 45. Ibi tí mo wà yìí ni mi ò sí níbi tí mo máa ń lò dáadáa, ṣùgbọ́n ibi tẹ́mi náà ń sọ pé kí n jáde náà nìyẹn because mo ti rò pé mi ò ní jáde mọ́lé nítorí voice mi bó ṣe rí. Ṣùgbọ́n Ọlọ́run promise mi pé ó máa darapọ̀ mọ́ pé ó gbọ́, ẹ̀yin èèyàn mi ó gbọ́ nǹkan tí mo wí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó ní bẹ́ẹ̀ ni Áábù gòkè lọ láti jẹ àti láti mu. Èlíjà sì gun orí òkè Kámẹ́lì lọ. Ó sì tẹríba, ó sì fi ojú rẹ̀ sí agbègbè méjì eékún rẹ̀. Mo ń sọ nípa irú ọ̀nà tí Èlíjà tó ń gbàdúrà tiẹ̀. Ó gbà á kó lè fi ara ní ara rẹ̀, so that èyí ó lè mú kí ọkàn rẹ̀ ṣọ̀kan, Ọlọ́run ó sì ráyè gbọ́. Báwo ló ṣe fara ní ara rẹ̀? Ó gbé ẹsẹ̀ rẹ̀ kan, ó kì í bọ ọrùn. Mo rò pé ìwọ náà lè ṣe, ó lè try ẹ̀ wò. Kéèyàn mú ẹsẹ̀ rẹ̀ kó fi kọ ọrùn, ẹ rí pé ó rọrùn. Kò rọrùn. Tá bá bára wa sòótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n tá bá fẹ́ tanra wa sọ pé ó rọrùn. Ìwọ náà try ẹ̀ kó wo bóyá ṣe mo ti try ẹ̀ rí. Ó mú ẹsẹ̀ rẹ̀, ó ké babẹ́, ó ké orí babẹ́ ẹsẹ̀, ó gbé ẹsẹ̀ sí ọrùn báyìí, wá fi ẹsẹ̀ kọ ọrùn. Try ẹ̀. Ẹ̀yin tẹ́ ti wọ 40 something, tẹ́ ti ń lọ 50 to 50 something, ẹ má try ẹ̀ o. Egun ẹ̀yìn rẹ̀ ò ní kán o. Ó ní ó sì wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé
gòkè lọ nísinsìnyí kí o sì wo ìhà òkun. Òun sì gòkè lọ, ó sì wò ó sì wí pé kò sí nǹkan. Ó sì wí fún un pé tún lọ nígbà méje. Ṣẹ́rí báyìí ọmọ yẹn ń wá, ó tún sọ fún wa òun ò rí nǹkan kan o, òjò ò sú o, ó tún padà lọ bá a, ó tún ní tún lọ tí tó fi di ìgbà méje. Yóò dára fún wa lórúkọ Jésù. Ó sì ṣe ní ìgbà keje, ó sì wí pé kíyèsí àwọsánmọ̀ kékeré kan dìde láti inú òkun gẹ́gẹ́ bí ọwọ́ ènìyàn. Òun sì wí pé gòkè lọ, wí fún Áhábù pé dí kẹ̀kẹ́ rẹ̀ kí o sì sọ̀kalẹ̀ kí òjò kí ó má bàa dá ọ dúró. Ó sì ṣe nígbà díẹ̀ sí i, ọ̀run sì ṣú fún àwọsánmọ̀, ohun ìjì, òjò púpọ̀ sì rọ̀. Áhábù sì gun kẹ̀kẹ́ rẹ̀, ó sì lọ sí Jésírẹ́lì. Ṣẹ́rí báyìí òjò rọ̀ fún ọdún 3 àti oṣù 6. Áhábù ní láti wá Èlíjà kan nígbà tó rí pé kí ló dé tó fi ń yọ ìlú lẹ́nu. Èlíjà ní èmi kọ́ ni mò ń yọ ìlú lẹ́nu, ìwọ gan àti ìyàwó rẹ̀ lẹ́ ń yọ ìlú lẹ́nu. Torí tí ìyàwó rẹ̀ ò bá sọ pé òun ò ní pa òun, kò òun náà ò ní pàṣẹ pé kójò máa ń rọ̀ fọdún 3 àti oṣù 6. Ṣùgbọ́n ní ìsìn ọdún 3 ti pé, oṣù 6 sì ti pé, wá máa lọ náà dúró tí tòsí. Áhábù dúró tòsí, Èlíjà sì gòkè, wá gbé ìtàn rẹ̀ kọ́rùn. Ó fẹ́ sí ojú Ọlọ́run tán ti ká kú o, ó wá fẹ́ sí padà. Ó rí, ó bẹ̀rẹ̀ sí bẹ̀ Ọlọ́run, ó bẹ̀rẹ̀ sí bẹ̀ Ọlọ́run, ó bẹ̀rẹ̀ sí bẹ̀ Ọlọ́run, wá ju ìtàn rẹ̀ kọ́rùn. Wá sọ fún ọmọọṣẹ́ rẹ̀, wá wo ọmọọṣẹ́ yẹn sọ̀rọ̀, jẹun ó sọ̀rọ̀ nínú òye rẹ̀, ó sọ̀rọ̀ nínú ìmọ̀ tiẹ̀ pé mo kàn sáà rí pé ojú ibì kankan sáà sú wẹ́rẹ́wẹ́ ṣùgbọ́n òrùpó dò ní o, ó dàbí àtẹ́lẹwọ́ lójú ọ̀run, ojú ọ̀run white ṣùgbọ́n ibì kankan dọ́ra ṣe wẹ́rẹ́wẹ́, ó dàbí àtẹ́lẹwọ́ èèyàn. Lójú ẹsẹ̀ Èlíjà grab ẹ̀. Ǹjẹ́ wọ́n grab àdúrà tí wọ́n náà ń gbà? Mo máa gbé ọ̀rọ̀ yìí jáde ká lè mọ̀ nípa àdúrà táwọn gbẹlúmíà ní àti gbàdúrà náà, àdúrà náà ò tiẹ̀ wá gbà á. Ṣé o mọ̀ nípa àdúrà tó gbà? Ìwúbẹ̀ Èlíjà sí grab ẹ̀, ìwọ tó ń tún bẹ̀ yẹn kà. Ó ní ọmọ ọ̀dọ̀ yẹn sọ fún wípé Èlíjà ó dàbí pé mo kàn rí òjò yẹn kan dọ́ra sú wẹ́rẹ́wẹ́ díẹ̀. Èlíjà wa ni ó dá mo ti gbọ́, ó sú wẹ́rẹ́wẹ́ díẹ̀. Lọ sọ fún Áhábù, sọ fún ọba Áhábù pé kó ètè máa lọ kó tó má bàa pa á. Yóò dára fún wa. Máa lọ o kó tó má bàa pa ọ́. Ló náà bá di kẹ̀kẹ́ rẹ̀ gbara ló bá forí lé ẹ̀mí sálọ. Ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí Èlíjà sọ. Gbogbo ìgbà yìí oòrùn ti mú kankan, ṣùgbọ́n wọ́n nígbà tó yá ìjì bẹ̀rẹ̀, atẹ́gùn ń fẹ́, ojú ọjọ́ ṣú, gbogbo ilẹ̀ ti ṣú. Nígbà yá wọ́n ní òjò púpọ̀ sí rọ̀. Wọn ò sọ iye wákàtí tó fi rọ̀. Wọ́n ṣùgbọ́n ní òjò tó pọ̀ kì í ṣe díẹ̀, ó sì rọ̀ nítorí ọ̀rọ̀ Èlíjà. Wá gbọ́, nítorí ọ̀rọ̀ Èlíjà òjò dáwọ́ dúró, nítorí ọ̀rọ̀ Èlíjà òjò tún rọ̀. Ẹni tó ní kò sí wòlíì, lóòótọ́ fake wọ́n lè lé bílíọ̀nù lórí ilẹ̀ ayé, ṣùgbọ́n èyí gidi kan sí wà tí wọ́n fojú rí náà. Ẹni tó ní ò sí wòlíì, bàbá mi kan máa ń sọ lẹ́yìn tó ní ò sí wòlíì mọ́, ó ní ti ilé rẹ̀ tí fámílì àwòsí wọn ló ti kú. Ọlọ́run jáde látẹnu àwọn tó fẹ́, kì í ṣe àfọ̀ṣẹ olóògùn ò lè ṣiṣẹ́ yẹn. Yóò dára fún wa. Kò lè ṣe é. Mósè ju ọ̀pá lẹ̀, àwọn alálùpàídà ilẹ̀ Íjíbítì náà ju tí wọ́n lẹ̀. Kí ló padà ṣẹlẹ̀? Títí Mósè dejò, àwọn onímájíìkì náà dejò. So kò dọ́ni lójú, the same thing ni. Ṣùgbọ́n nǹkan kan dọ́yàn lójú tí Ọlọ́run fi ń jẹ́ àjùlọ láti lo àwọn tó fi ara balẹ̀, tó fọkàn tẹ̀lé Ọlọ́run. Àwọn tí ń dáadáa nú ayé ò gbà lọ. Ó tẹ̀lé, ó sì kó gbogbo ejò wọn mì. Ọlọ́run ní ọ̀pá òun fẹ́ kán mú pọlọ lé mọ́,
Mósè ó yá náwó mú ejò tí ẹ̀ ń dù, ó sì náwó mú. Kí ló wá padà ṣẹlẹ̀? Àwọn yẹn ò rọ́pàá mú lọlé mọ́, wọn ò lè sọ fún Mósè pé ọ̀pá tó wà nù kí ló dé tí wọ́n sọ ọ̀pá wọn di ejò tí wọn ò wá lè fọ ọ̀pá wọn jáde ní kúrò ní ara ọ̀pá Mósè. Ọ̀pá Mósè tó dẹyọ ọ̀kan padà. Ọ̀pá tí wọ́n tó dejò tẹ́jọ́ yan wọn lẹ́bẹ̀lẹ́bẹ̀, kí ló dé tí wọn ò gbàgbé? Mósè ó yá, èmi alálùpàídà mo lágbára, ó yá kó sì di ọ̀pá Mósè mú lẹ́gbẹ̀ẹ́ kó sì fa tiẹ̀ yọ. Ọ̀ lè mú lọlé ṣùgbọ́n wọn ò lè gbá padà. Ọlọ́run àjùlọ ní jẹ́bẹ̀, ẹ̀rù tí ń gbé tí ń dẹ́rù bá ẹ̀rù. Ọlọ́run tí ń jẹ́ ẹ̀rù tó tún ń dẹ́rù bá àwọn ẹ̀rù. Wọ́n ní ọba tí ń fọba jẹ, ọba tí ń rọba lóyè, ọba tí ń gba ìdọ̀bálẹ̀ ọba. Wọ́n á fẹ́ máa fojú àtọgbọ́n orí erùpẹ̀ lásán, ọgbọ́n erùpẹ̀ fẹ́ máa fi control Ọlọ́run. Wá yù. Àdúrà ni ó gbàjọ́. Mo fẹ́ kó mọ̀ ń pa àdúrà tó ń gbà. Àwọn kan kéde ń gbà, wọn ò mọ̀ ń pa tán ń gbà. Ìdí nìyẹn tọ́rọ̀ yìí fi jáde torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń fa àdúrà bú lóde òní. Ṣùgbọ́n wo ọ̀nà tí Èlíjà gbàgbà tiẹ̀. Táwọn kan ó bá wí, wọ́n ní Èlíjà kan sọ wípé kójò kó rọ̀, òjò dẹ̀ rọ̀, ìwọ náà gba àṣẹ. Èlíjà gba àdúrà ni o. Wọ́n ló fi ìtàn rẹ̀ kọ ọrùn, ó ní àgọ́ ara ẹ̀ lára. Wo pain yẹn bó ṣe máa pọ̀ tó. Èlíjà ò kì í sọ ọmọ 10 years o, kì í sọ ọmọ 15 years nígbà tó gbé ẹsẹ̀ kọ ọrùn o. Pain yẹn máa le gan o. Kọ́lọ́run tó wá gbọ́, kó tó wá gbọ́. Sórí wípé Èlíjà ló fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ sínú ayé ara rẹ̀, kì í ṣe wípé Ọlọ́run ló máa sọ̀kalẹ̀ tẹ Èlíjà. Èlíjà lọ súnmọ́ Ọlọ́run, kì í ṣe pé o ò lè fi system tí Jésù lò wé tẹ Èlíjà. Wòlíì lè Èlíjà, ọmọ ni Jésù jẹ́. Ní súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́ ọ, ó fẹ́ràn rẹ o. Ẹ̀ṣẹ̀ ló mú ìyapa wá, dágbére fẹsẹ̀ kó lè mọ̀ bó ti fẹ́ ọ. Bọ́ Ọlọ́run làjà kò lè rójú rere rẹ. Àdúrà tọ́ka sí onírúurú ọ̀nà tí àwọn onígbàgbọ́ fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Onírúurú ọ̀nà tí àwọn tó jẹ́ Kristẹni tòótọ́ fi ń bá Ọlọ́run sọ̀rọ̀, ó jẹ́ ọ̀nà kan. Àdúrà ni ó jẹ́ ọ̀nà kan gbòógì, ṣùgbọ́n onírúurú ọ̀nà ni. Àmàdúrà náà là ń gbà. Ẹni tó kú ònú ilé wa ní kíní ń wá kiri tó fi wọnú igbó lọ gbàdúrà, wọ́n ń pè ní wíwá ojú Ọlọ́run. Ẹni tó gorí òkè wọn ní kíní ń wá kiri. Má jẹ́ káwọn èèyàn téèyàn bá gbàdúrà tán tó bá rí pé òun ò fẹ́ rí sí, ó tún lè wojú Ọlọ́run lọ o. Ó dára fún wa. Ní àfikún pẹ̀lú ọ̀rọ̀ bíi àdúrà àti gbígbàdúrà, iṣẹ́ yìí ni a ṣe àlàyé gẹ́gẹ́ bí kíképe Ọlọ́run. So ní àdúrà àti gbígbàdúrà, mo sọ pé gbígbà ni mo pè ó, gbígbà àdúrà àti àdúrà. So tẹ́ bá wo, mo ń wo aago ni o. Tẹ́ bá wo ìwé orin Dáfídì 17:6, Psalm 17 verse 6. Èmi ti ń ké pè ọ́ nítorí pé ìwọ ò gbóhùn mi, Ọlọ́run. Dẹ etí rẹ sí mi kí o sì gbọ́ ọ̀rọ̀ mi. Lórí báyìí, ó ní dẹ etí rẹ sí mi kí o ṣe kíni, kí o sì gbọ́ ọ̀rọ̀ mi. Èmi ti ń ké pè ọ́. Kéké pe orúkọ Olúwa. A tún lè pè ní kíké pe orúkọ Olúwa. Ìgbà wo làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ké pe orúkọ Olúwa gan? Ẹ jẹ́ ká wo Genesis 4 verse 26. Genesis 4 verse 26.
ẹlòmíà ni kò ní ìdìbò òkè pọ̀ Ọlọ́run ó ṣe tí ó sì nínú ayé rẹ̀ ìsùkẹ̀ ohun tí ó yí ọ pọ̀ ju tó yí ọ lọ 4 5 6. Ó ní Olúwa sì bi Kéènì pé èéṣe tí inú fi ń bí ọ, èé sì tí í ṣe tí ojú rẹ fi rẹ̀wẹ̀sì? Bí ìwọ bá ṣe rere, ara kì yóò yá ọ. Bí ìwọ bá sì ṣe rere, bí ìwọ kò bá sì ṣe rere, ẹ̀ṣẹ̀ bá ní ẹnu ọ̀nà, lọ́dọ̀ rẹ ni ìfẹ́ rẹ̀ yóò máa fà sí, ìwọ ó sì máa ṣe alákòóso. Praise the Lord. Sórí ohun tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni wípé àwọn méjì ló gbàdúrà sọ́lọ́run, Kéènì àtàbúrò ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run gbọ́ tàbúrò rẹ̀. Ọrẹ àbúrò Ọlọ́run gbà, kò gba ti Kéènì, Ọlọ́run ṣèkà. Ohun tó jọjú tó dáánú tàbúrò ló fi kalẹ̀, ṣùgbọ́n tẹ̀gbọ́n ọrẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Sórí gbogbo ìwọ tó fẹ́ fọ́lọ́run ní nǹkan tó ṣèyí tí ò wúlò máa lo fọ́lọ́run. Ọlọ́run dúró dè ọ́ bíi ti Kéènì. Ó tọrọ àkúmọ́ akoro. Mo ń wo ẹnìkan lẹ́ẹ̀kan, ó ní ẹ dákun ṣé kó má so tọrọ mọ́ ni, òótọ́ ni gbogbo ohun tó ń sọ bẹ́ẹ̀ tán sì rán lẹ́wọ̀n. A ò ní so tọ́ dáràn. Èmi kàn ń sọ fún gbogbo bó òótọ́ ṣe ń jọ àwọn èèyàn lára lórílẹ̀‐èdè yìí. Láìkì òótọ́, ìdí náà tán fi ń lọ síbi tán parọ́ fún. Gbogbo ẹ̀yin tẹ́ láìkì òótọ́, ẹ bọ́ síbi ìdàrí, yóò dára fún wa. Ẹ̀yin tẹ́ láìkì òótọ́, bóyá o ti ẹ̀ láìkì ẹ̀, torí mi ò fẹ́ jáde lónìí láti sọ nǹkan kan torí o voice mi. Ẹ̀mí Ọlọ́run ló ní kí n jáde, ẹnìkan ń retí mi. Ìwọ tó láìkì òótọ́ tó sì fẹ́ mú lò, ìwọ tó láìkì òótọ́, bóyá bí tó wà, ìjọ tó wà, àwọn kan ní oore ọ̀fẹ́ àti sòótọ́ ń bẹ. Bóyá ìjọ tó wà, wọ́n á ní oore ọ̀fẹ́ àti bá yín sòótọ́ ń gbé òótọ́ sì ń gbé ọ́ dákun máa bọ̀ bí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. A jọjọ sí Bíbélì, a jọjọ wò ó. Ìwọ náà bá ti wò tán, ó yẹ kó rí nǹkan kan mú ń bẹ́ẹ̀. Yóò dára fún wa. Ó ní kíké gbé sí Olúwa. Ó ní Dáfídì orí 3 ẹsẹ̀ 4. Kíké gbé sí Olúwa. Kíké gbé sí Olúwa. Báwo la ṣe ń ké gbé sí Olúwa? Wọ́n ti Dáfídì níbi. Orí 3 ẹsẹ̀ 4. Èmi fi omi kígbe sí Olúwa, ó sì gbóhùn mi láti òkè mímọ́ rẹ̀ wá. Dáfídì ó ní èmi fi omi kígbe sí Olúwa, Olúwa gbóhùn mi láti òkè mímọ́ rẹ̀ wá. Gbígbé ọkàn ẹni sókè sí Ọlọ́run. Gbígbé ọkàn ẹni sókè sí Ọlọ́run. Ẹ jẹ́ ká wo Psalm 25 verse 1. Ẹ̀wọ̀n kígbe sí Olúwa, ẹlòmíràn ni ó bọ̀ gbàdúrà wẹ́wẹ́ náà, owó Ọlọ́run náà ó gbọ́. Àsọpọ̀ Ọlọ́run ò gbọ́. Ṣùgbọ́n àwọn àkóríta kan wà tó bá kígbe. Ọlọ́run má jẹ́ kí èèyàn wà bákan náà. Olúwa, ìwọ ni mo gbé ọkàn mi sókè sí rẹ. Kí èèyàn kó ọkàn rẹ̀ sókè sí Ọlọ́run. Dáfídì ní Olúwa, ìwọ ni mo gbé ọkàn mi sókè sí. Gbogbo òkúrẹ́ ọ̀dọ́ ní irú ọ̀nà tá ti ń gbà bá Ọlọ́run sọ̀rọ̀ yìí. Gbígbé ọkàn sókè sí Ọlọ́run. Náà kí ẹ mọ̀ wò kọ́kàn rẹ̀ sókè. Olúwa, ó wá bá ń ṣe báyìí, ó wá bá ń ṣe báyìí. Ọmọ yìí ti jáde ilé ìwé, bá ń pèsè iṣẹ́ fún, gbọ́kàn ẹ̀ sókè sí Ọlọ́run. Yóò dára fún olùkọ́ Jésù. Wíwá síwájú Ọlọ́run pẹ̀lú ìgboyà. Ó ní wíwá pẹ̀lú ìgboyà sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́. Wíwá síwájú Ọlọ́run pẹ̀lú ìgboyà. Yes. Bí mo ṣe ń lọ mọ̀, Ọlọ́run máa ṣe lónìí. Ó ti pẹ́ mo ti ń lọ òní náà ni o. Ó gbọ́dọ̀ ṣe o. Ó gbọ́dọ̀ wá pẹ̀lú ìgboyà. That means àwọn tó ní ìgboyà wọn wò. Àwọn tí kò dín nǹkan mí mọ́wọ́. Àwọn tí kò gbẹ́kẹ̀lé nǹkan mí. Wọ́n ní kẹ́nìkan ju òkà àlùwò kalẹ̀ pé fi kalẹ̀ lẹ́káyé rẹ̀ lè dá. Ó ní bẹ́ẹ̀ ni òun ti rí lójú àlá. Olúwa ní kó ń fi gbogbo tí ń Jésù àti sí ọwọ́ rẹ̀ lẹ̀. Ṣùgbọ́n òkà àlùwò táwọn fi ń dá wàhálà lẹ̀ ní gáràjì, òun ó mú kó, ó sì kó gbogbo rẹ̀
nígbà tó mú pọ́ọ̀tà tán ló wá wò ó ó kó àwọn kan síta ó dáná sun ló bá mú òkà lù ú ló bá fi sẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn ẹ dákun só fi kalẹ̀ ẹlẹ̀ ìjọ tí ìjà bá dé tí wàhálà bá so ṣé kò tó ní bọ́ sẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn kò ní he padà kò tó ní èṣù àti sí ọwọ́ rẹ̀ tó jù ú lẹ̀ ó lóun ju èṣù àti sí ọwọ́ rẹ̀ kalẹ̀ ó sì fò kalẹ̀ ó sẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn ṣé nígbà tó bá yá kò tó ní padà lẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn tó mú òkà lù ú tí ó tún fi ṣe kíni tí ó tún fi bẹ̀rẹ̀ ìjà ọlọ́run yóò ràn wá lọ́wọ́ àánú ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀.